nira láti bá ìjọba tó wà lóde báyìí ní Nàìjíríà sọ òtítọ́. Mákindé ṣàlàyé ọ̀rọ̀. Gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé ó nira láti sọ òtítọ́ fún ìjọba tó wà lóde báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá nílùú Ìbàdàn, Mákindé sọ pé ìjọba ààrẹ Muhammadu Buhari sí ìlétí tó fi ń gbọ́rọ̀ ju ìjọba ààrẹ Bọ́lá Tinubu tó wà lóde yìí lọ. Mákindé fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi àkànṣe ètò kan èyí tí onírúurú alẹ́nulọ́rọ̀ lágbo òṣèlú tó fi mọ́ igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò wà níbẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní èèyàn ò lè bá ìjọba tó wà lóde yìí sọ òtítọ́ lórí ọ̀rọ̀ òfin owó orí. A sọ fún wọn pé kí wọ́n gbé wá kájọ wò ó dáadáa, àmọ́ wọ́n kọ etí ikún. Wọ́n ní kò sí nǹkan kan tó lè dá òfin owó orí tuntun náà dúró. Nǹkan àbùkù ló jẹ́ pé àwọn gómìnà kò mọ nǹkan tó wà nínú òfin owó orí tuntun tí ilé aṣòfin fòǹtẹ̀lù. A ò mọ nǹkan tí òfin owó orí tuntun ọ̀hún dálé lórí. A ò mọ nǹkan tí ààrẹ buwọ́lù. Gómìnà Ṣèyí Mákindé tún sọ pé òun ṣàfẹ́rí igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò pàápàá jùlọ lórí ìdarí rẹ̀ nípa ọrọ̀ ajé. Mákindé ní igbákejì ààrẹ tẹ́lẹ̀ ló gbà pẹ̀lú òun lórí ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa kéde òfin kónílé-ó-gbélé lásìkò àjàkálẹ̀ àrùn COVID-19. Tí ẹ ò bá gbàgbé, Ọ̀sínbàjò ní alága àjọ NEC tó ń rí sí ọrọ̀ ajé Nàìjíríà lásìkò tí àjàkálẹ̀ àrùn COVID-19 bẹ́ sílẹ̀. Kò tí ì ju oṣù méje tí mo dé ipò gómìnà lọ tí àjàkálẹ̀ àrùn COVID-19 bẹ́ sílẹ̀ ní Nàìjíríà. Àjọ NEC tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti ṣiṣẹ́ lórí ọrọ̀ ajé ṣe ìpàdé tó lámìlaka èyí tí alága àjọ náà ọ̀jọ̀gbọ́n Ọ̀sínbàjò èmi àtàwọn gómìnà míì wà níbẹ̀. Níbi ìpàdé yìí ni a ti fẹnukò pé káwọn gómìnà lọ kéde kónílé-ó-gbélé láwọn ìpínlẹ̀ wọn torí àjàkálẹ̀ àrùn COVID-19. Èmi ni kò jẹ́ kí òfin kónílé-ó-gbélé wà nípínlẹ̀ Ọ̀yọ́. Nígbà náà torí ìgbésẹ̀ tí mo gbé èyí tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ gbà pẹ̀lú mi, èmi gẹ́gẹ́ bí ẹnìkan ń ṣe àfẹ́rí ọ̀jọ̀gbọ́n pàápàá jùlọ pẹ̀lú ipa tí wọ́n kó nínú ìgbìmọ̀ NEC tó ń rí sí ọrọ̀ ajé Nàìjíríà. Mákindé ló sọ bẹ́ẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.